kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńláǹlà yín nínú ayé wa tí ẹ mú wa rí ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù kẹrin. A gbé yín gẹ Ọlọ́run aláàánú, ọba tó dáàbò bò wá, tó pa wá mọ́, tó mú wa wà lórí erùpẹ̀ tí kò jẹ́ kí ilẹ̀ kó gbé wa mì. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lè ní kó ṣe ayé àtọkàn wa ní rere, àti àdúrà tí a ó gbà sí yín lè ní kí ẹ fi iná dá wa lóhùn, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹrin. Àwọn àdúrà fún ìjọ. A mú àkọ́sórí wa nínú ìwé Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí ẹ̀yin, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmọ̀ye gbogbo tí í ṣe ti ẹ̀mí. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ogún. Ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ogún. Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún dé ẹsẹ̀ ogún. Èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín o, àti láti máa dárúkọ yín nínú àdúrà mi o, pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa, Baba ògo, kó lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀, kí ojú ọkàn yín lè mọ́lẹ̀ o, kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́, àti ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́ o, àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ èyí tí ó sì ṣiṣẹ́ nínú Kristi nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú, tí ó sì ti jókòó ní ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé o. Ẹ jẹ́ kí a gba àdúrà tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní kí a gbà fún ìjọ lénìí. Kókó àdúrà àkọ́kọ́. Bàbá, mo dúpẹ́ fún ògo tí o gbé wọ ìjọ rẹ àti fún ohun gbogbo tí ó ń ṣe nípa ìjọ rẹ. Ohun gbogbo tí ò ń ṣe nípa ìjọ rẹ nínú ayé, a dúpẹ́ fún. Ògo ni fún orúkọ yín bàbá. Jésù Olúwa wa, àmín. Kókó àdúrà kejì. Olúwa, jọ̀wọ́ ran ìjọ tí ó wà ní orílẹ̀-èdè mi lọ́wọ́ láti jẹ́ olódodo síbẹ̀ sí ipa rẹ. Má jẹ́ kí ìjọ rẹ yà kúrò nínú èrèdí rẹ láyé. Olúwa, ran ìjọ rẹ tí ó wà ní orílẹ̀-èdè mi lọ́wọ́ láti jẹ́ olódodo. Má jẹ́ kí ìjọ rẹ kí ó yà kúrò ní èrèdí rẹ láyé, ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kẹta. Bàbá, jọ̀wọ́ jẹ́ kí ìfẹ́ rẹ máa pọ̀ sí láàárín onírúurú ẹ̀yà ìjọ. Jẹ́ kí gbogbo wọn kí wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí ọ̀kan nínú Kristi, ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kẹrin. Bàbá, jọ̀wọ́ ran àwọn aṣíwájú ìjọ lọ́wọ́ káàkiri àgbáyé. Pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ gbogbo ìkọlùkọgbà ọ̀tá, kí o sì má jẹ́ kí wọ́n ṣe àárẹ̀ nínú ṣíṣe iṣẹ́ rẹ, ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà karùn-ún. Bàbá, jọ̀wọ́ pèsè ohun gbogbo fún ìjọ rẹ láti mú kí ìjọ rẹ tẹ̀síwájú nínú ayé yìí. Àmín ní orúkọ Jésù. Ìkẹfà. Bàbá, jọ̀wọ́ ṣe àfikún sí ipá tí ìjọ rẹ ní gbogbo ẹ̀ka ayé àti ní gbogbo ọ̀nà ènìyàn, ní orúkọ Jésù. Kókó keje. Bàbá, jọ̀wọ́ ran ìjọ ní orílẹ̀-èdè mi lọ́wọ́ láti borí gbogbo ìpèníjà tó lè dìde. Ràn wá lọ́wọ́ láti borí, ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kẹjọ. Bàbá, jọ̀wọ́ jẹ́ kí ẹ̀mí àti agbára rẹ kún ìjọ rẹ. Ràn wá lọ́wọ́ láti ní ìrírí agbára rẹ sí, kódà ju àwọn ìjọ ìgbàanì lọ, ní orúkọ Jésù. Àmín. Kókó kẹsàn-án. Bàbá, jọ̀wọ́ pèsè ohun gbogbo tí ìjọ rẹ nílò láti ṣe iṣẹ́ rẹ, tí yóò ṣe ìjèrè ọkàn sí ìjọba rẹ. Dì wá mú kí o sì ró wa lágbára láti mú ìfẹ́ rẹ ṣẹ nínú ayé yìí, ní orúkọ Jésù. Àmín. Kókó kẹwàá. Bàbá, jọ̀wọ́ gbin ìfẹ́ rẹ tí kì í kú sínú ìjọ, kí a bá lè fi ìfẹ́ hàn sí gbogbo ayé àti láti fa ọkàn púpọ̀ sínú ìjọba rẹ, ní orúkọ Jésù. Àmín.
Kókó ìkọkànlá, Baba, jọ̀wọ́ fún ìjọ rẹ ní ọgbọ́n láti jẹ gàba ní ìran wa àti ní ìran àwọn tó ń bọ̀ wá ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kejìlá, àwọn kókó àdúrà ìwọ fúnra rẹ fún ìjọ rẹ. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Gbogbo àdúrà tí a gbà fún ìjọ wa, orílẹ̀-èdè wa àti ti ara wa ni Olúwa yóò finá dáhùn ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.